tí wọ́n gbé àwọn àáfàá jáde tán ní àwọn àáfàá yẹn confirm pé àwọn máa ń lọ sí ibojì òkú lọ gé ẹran ara òkú àwọn fi ń ṣe àṣejẹ àwọn yọ ọkàn òkú àwọn ṣe àṣejẹ onígbín ìkan nínú àwọn àáfàá ìdè ti bá àwọn ọmọdé ṣeṣẹ́ which is ọmọlé kéwú ní àáfàá or any scholar tó bá sọ wípé òun láìkí mùsùlùmí òun fẹ́ gbèjà Islam ìjà Islam gangan ló délẹ̀ yìí láti mú orúkọ burúkú yìí kúrò ní orí àwọn yín otherwise gbogbo àáfàá lójú mi tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí eléyìí tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí àáfàá ilé kéwú tó dẹ̀ ti confess ní gbàgede mo mọ̀ wọ́n bá yín gbé wá ni pé òun ń fi ẹran èèyàn òun fi ń ṣe ìgbín àṣejẹ onígbín mẹ́ta àti Tajudeen àti Rasak àti Abu Malik tó láwọn lọ ń wú òkú àwọn ń lo ẹran ẹ̀ fún àṣírí bíbò àti ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kọ̀kẹ́ gbégbèsè lórí àwọn ọmọ ilé kéwú àáfàá yẹn gbogbo àáfàá láyé àṣejẹ lẹ́ ń ṣe. ẹ̀yin èèyàn àṣírí mà títí tú àwọn àáfàá tó ń gé ẹrin èèyàn tán fi ń ṣàṣejẹ ẹnígbín méje nígbín mẹ́ta bí báwọn kí náà pé táàfà ń gé ẹrin èèyàn ẹran òkú tán bá ti ṣí lẹ́yìn ọjọ́ mẹ́jọ tán bá ti ṣí òkú ẹ̀ náà máa lọ gé ọkàn ẹ̀ náà máa gé ara ẹ̀ náà máa gé ẹ̀yà ara ènìyàn tán dẹ̀ fi máa ṣe àṣejẹ ẹjọ́ ta lọ lóò máa pààyàn kò máa gẹ́rùn òkú àwọn àfàmọ́ ló máa ń gẹ́rùn òkú ẹ lọ ń gbé ta lọ lóò fún bú mùsùlùmí ẹjọ́ nígbà tí kinní ti ṣẹlẹ̀ sí yìí sáárì àwọn àfà tó pariwo jáde pé ẹran òkú lẹ́yìn àfà tí lọ ń gbé ẹjọ́ àfà wo ló jáde tó bá jọ̀rọ̀ ta lọ lọ ni ẹ máa fọlọ́pàá lọ máa wá ẹ máa fọlọ́pàá lọ máa gbé ẹ wà nǹkan kẹfìdílé màámi Yínká TNT wọ́n ti tún pẹrẹpẹ rọ̀rọ̀ lórí gbogbo àwọn àfà ilẹ̀ Yorùbá pátá láìsẹ́kẹyọ kan ẹ wá lọ fi ti ń gbéyàwó rọ. àfà tó ní ọmọlé kéwú tó dẹ̀ lọ ń gé ẹran èèyàn tó lọ fi ń ṣe àṣejẹ onígbín nígbà tí ẹ ti gbọ́ information yẹn ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ kú comment section tẹ́ ẹ jambla ó yẹ kẹ́ ẹ ti lọ máa forms association kẹ́ ẹ lọ pe meeting by now ó yẹ kẹ́ ẹ ti lọ máa wádìí pé níbo làáfà yẹn wà níbo ló wà níbo ló tẹ̀dó sí ó wà lọ́wọ́ ọlọ́pàá lóòótọ́ bọ̀ àwọn ọmọ wo ló ń kọ́ nílé kéwú kẹ́ ẹ ti wá àwọn parent àwọn ọmọ yẹn lọ pé kí làwọn nǹkan àwọn àpẹẹrẹ tẹ́ ẹ rí lára àwọn ọmọ yín ìgbà wo làwọn ọmọ yín ti bẹ̀rẹ̀ sí ní kọ́ kéwú pẹ̀lú ẹ̀ kí ni àwọn nǹkan tó ti ṣe àwọn míì tẹ́ ẹ̀ ṣú ọ̀kẹ́ máwọn ọmọ yẹn lọ fún test àmàrí ìmí tó máa ti fèé kọ́nà jábàá lé díẹ̀ torí àwọn àfáà tó bá lè gé ẹran èèyàn ẹran òkú lọ ṣe àṣejẹ wọ́n lè fíńgà àwọn ọmọ yín obìnrin nílé kéwú gbogbo irú àwọn nǹkan báyẹn ló yẹ kẹ́ ti lọ ṣe kẹ́ ti lọ wá àwọn parent àwọn ọmọ yẹn ìyẹn àfáà yẹn níbo ni kéwú ẹ̀ wà ìgbà wo ló ti ṣe lé kéwú àwọn set wo ló ti kọ́ àwọn wo ló ti ṣe wòlímọ̀ lọ́dọ̀ ẹ̀ kí ni èjì àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ kí làwọn nǹkan tó ti ṣe kẹ́ bèrè lọ́wọ́ àwọn parent wọn kí làwọn nǹkan tó notice ìjọ wọn notice pé aṣọ ọmọ wọn gé nígbà kan kí náà notice nípa irun ọmọ wọn kí náà notice nípa ara ọmọ wọn àìmọye nǹkan tí àwọn àfáà yìí máa ti fi sí ara àwọn ọmọ yẹn tí àwọn parents wọn ò ní mọ̀ ń sìn tó jẹ́ pé nígbà táwọn ọmọ yẹn bá bímọ tégbé ti regbé tó ní kálukú tó ti gbàgbé bóyá gbà yẹn ni kíní yàrá ṣẹ̀ṣẹ̀ máa já lọ. ńgbà tí mo fún yín ní information yẹn by now ó yẹ kí ọ̀rọ̀ ta ní mọ tó bá yẹ pé ibi tí àwọn ọ̀mọ̀wé tí orí wọn pé wà ó yẹ kí ọ̀rọ̀ ta ní Ọlọ́run kó tiẹ̀ kọ́kọ́ dá ìnà kẹ́ kọ́kọ́ okay ìṣẹ̀ṣe tẹ́ ń sọ pé kò dáa tẹ́ ń bù yìí nígbà tí ẹnìkan lọ ṣe interview lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ tí ẹnu gbé máa yẹn tó láwọn máa ń lo èèyàn rí nǹkan táwọn ìṣẹ̀ṣe ṣe ni rí bó ṣe dàgbòrò rú ni pé níbo ni wọ́n ti ń lo èèyàn wọ́n gbé placard wọ́n lọ sí iléeṣẹ́ Ayéfẹ́lẹ́ wọ́n lọ dúró síbẹ̀ by now ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Islam nígbà tí wọ́n gbé àwọn àáfàá jáde tán ní àwọn àáfàá yẹn confirm pé àwọn máa ń lọ sí ibojì òkú lọ gé ẹran ara òkú àwọn fi ń ṣe àṣejẹ àwọn yọ ọkàn òkú àwọn ṣe àṣejẹ onígbín ìkan nínú àwọn àfáà ìdè ti bá àwọn ọmọdé ṣeṣẹ́ which is ọmọlé kéwú tó bá jẹ́ pé ẹ̀yin àfáà tẹ́ ń sọ̀rọ̀ ìgàn ẹ think about safety èyí tó wà lábroad wà nù yín náà èyí tó ti travel dáadáa wà nù yẹn ọ̀mọ̀wé wà nù yín tẹ́ bá ronú nípa safety by now priority yín tó yẹ kẹ́ kọ́kọ́ mú ṣe ni wípé níbo làwọn àfáà yẹn wà àwọn ọmọlé kéwú tó kọ́ níbo náà wà
ọdún wo ló fi ká àwọn ọmọ ilé kéwú mélòó làwọn ọmọ ilé kéwú tó wà lọ́ndà ẹ̀ rí olórí burúkú yìí sẹpẹtọ Olúpínyà wèrè lè gbọ́ irú eléyìí sìn tí mo ń sọ̀rọ̀ yìí a máa kà lára irú àwọn tó lọ ń jí ẹran òkú leléyìí irú sẹpẹtọ Olúpínyà yìí ẹ lọ wádìí ẹ̀ dáadáa irú àwọn àáfà tó ń lo ẹran òkú nìyẹn irú àwọn àáfà tí wọ́n ń lo tó ń fa ọmú ọmọ lọ́mọ nìyẹn by now nǹkan tó yẹ kó jẹ́ priority yìí ni pé níbo ni àwọn people yẹn wà níbo ni àwọn people yẹn wà àwọn tó mú nǹkan àwọ ọ̀dọ̀ ọlọ́pàá wo náà wà àwọn ọmọ ilé kéwú wo náà ti kọ́ in the past ọdún mélòó náà fi àwọn ọmọ ilé kéwú mélòó náà ní àtọ́dún wo náà ti ń ṣe ilé kéwú éèjì wo làwọn ọmọ ilé kéwú yẹn kí ni báwo ni àwọn parent àwọn ọmọ ilé kéwú yẹn kẹ́ ẹ bá àwọn parent wọn sọ̀rọ̀ kẹ́ ẹ bá gbogbo àwọn school àwọn ọmọ táwọn ọmọ yẹn lọ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ bá àwọn ọmọ yẹn kẹ́ interview àwọn ọmọ yẹn ṣe yẹn olórí burúkú yìí tó ń búyàn kì í ṣe gbogbo yín lólórí burúkú irú yìí tó wá ń búyàn ń búyàn vital information wà láì ó wà important ṣe rí ọ̀rọ̀ Tani Olohun lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí mo sọ yìí bírèdì kèrèmú ni nítorí pé Tani Olohun ò wọ emblem Islam Tani Olohun ò pèrè ẹ̀ láàfáà Tani Olohun ò sọ pé òun lọ́mọ lé kéwú àwọn eléyìí ní Ọlọ́run tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí mò ń sọ nítorí pé ẹ fi pé bí a mò ń gbèjà ni Ọlọ́run ṣe ìdájọ́ fún mi Tani Olohun ò ṣe ọmọ lé kéwú Tani Olohun ò bá ọmọdé ṣe àwọn àáfàá yìí wọ́n ń bá ọmọ kékeré ṣe nínú wọn ní ọmọ lé kéwú àwọn àáfàá yìí wọ́n pera wọn ní àáfàá gbogbo wọn lọ láàfáà làwọn ṣùgbọ́n wọ́n lọ ń gé ẹran òkú ní ibojì òkú wọ́n fi ń ṣe àṣejẹ ẹ wá rò pé ìyẹn ẹ wá rò pé ọ̀rọ̀ Tani Olohun yẹn ọ̀rọ̀ Tani Olohun tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ Tani Olohun tó jẹ́ wípé kò péré ní mùsùlùmí ọ̀rọ̀ Tani Olohun tó jẹ́ pé kò wọnú mọ́ṣáláṣí lọ kírun ọ̀rọ̀ Tani mi sọ pé bí nǹkan tó ṣe mi justify ẹ o mò ń sọ fún yín wípé ìyẹn ò wà important because even nínú economy opportunity cost wà scale of preference wà nínú economy so eléyìí ò wà important tó nǹkan táwọn àáfàá yìí ṣe ó yẹ kẹ́ lọ tọpinpin pàápàá tó ti involve ọmọdé wípé àwọn àáfàá yẹn jẹ́ ọ̀gá ilé kéwú wọ́n ti tọ́ ọmọdé ti go through wọn ẹ lọ wá àwọn ọmọ yẹn kí ni trauma tí àwọn ọmọ yẹn ń go through kí làwọn ọmọ yẹn ti go through lọ́dọ̀ àwọn àáfàá yẹn èèyàn mélòó náà ti kọwọ́ bọ̀ lábẹ́ nínú àwọn ọmọ yẹn èèyàn mélòó náà ti finger èèyàn mélòó náà ti gé èékánná ẹ̀ èèyàn mélòó náà ti gé irun ẹ̀ èèyàn mélòó náà ti gé aṣọ ẹ̀ èèyàn mélòó náà ti try láti ṣe forcible entry fún irú àwọn àáfàá tó bá lè fẹ́ lọ tó bá lè máa gé ẹran òkú ní ibojì àwọn ọmọ kéékèèké tí wọn ò lè sọ̀rọ̀ mélòó ni nǹkan tó ti lò lára wọn mélòó ni àwọn ọmọ yẹn tí wọ́n ti abuse àwọn nǹkan tó yẹ kẹ́ máa lọ máa ṣe findings kẹ́tì mi ní kẹ́ padà má wàá wá sọ́dọ̀ Tani Olohun èyí tó wà important gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ tí mo fi pé ó yẹ kẹ́ set up committee lé lórí kẹ́ bẹ̀rẹ̀ sí ní tapinpin kẹ́ wá make ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé ẹ fẹ́ràn Islam lóòótọ́ kẹ́ make it transparent àwọn tẹ́ ẹ pè ní ṣẹ̀ṣe nígbà téèyàn kan wá tó fẹ́ wá defame ìṣẹ̀ṣe wọ́n máa jáde wọ́n máa gbé placard wọ́n máa lọ síbi iṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ wọ́n máa lọ síbi iṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ wọ́n máa lọ dá wàhálà lẹ̀ wọ́n máa disclaim wọ́n ṣe disclaimer pé àwọn wà part of wípé wọ́n ń lo ẹran èèyàn wípé wọ́n ń ṣorí èèyàn bọ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ wípé àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́bọ nìyẹn o wọ́n ṣe right thing ẹ̀yin tẹ́ ẹ lẹ́bọ ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ sọ pé kì í ṣe ẹlẹ́bọ àwọn kan dẹ̀ fẹ́ wá present yín bí ẹlẹ́bọ tó dẹ̀ ń present ó worse wọ́n dẹ̀ carry emblem Islam ẹ wá ní ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá ní wá ṣe nǹkan kan ṣé kò yẹ kẹ́ wá wo nítorí àwọn ọmọ ilé kéwú tẹ́ bá ní àwọn ọmọ ṣé kò yẹ kẹ́ wo nítorí àwọn ọmọ ilé kéwú ṣé kò yẹ kẹ́ ná nítorí àwọn ọmọ ilé kéwú ṣe rí gbogbo àwọn tó bá máa bébù ní comment section ọpọlọ wọn ti dàrú irú àwọn tó yẹ kí Tinubu mú kó so òkúta mọ́ lọ́rùn kó jù wọ́n sínú òkun wọn ò lè wúlò fún Nàìjíríà
ẹni tí ò bá rí sense nínú nǹkan tí mò ń sọ Ọlọ́run ò lè wà productive fún Nàìjíríà wọn ò wúlò láti irú àwọn kò sí bí Tinubu ṣe lè dá tó kò lè rí ìjọba ṣe lórí irú àwọn yẹn ṣe ló yẹ kẹ́ ẹ wá láti ní comment section yìí kẹ́ bá wọn wá wọn kẹ́ sokùn mọ́ wọn lọ́rùn kẹ́ sọ wọ́n sínú òkun kí wọ́n kú síbẹ̀ torí pé nǹkan tí mò ń sọ yìí ẹni tó bá ní ọpọlọ tó lárò jinlẹ̀ á mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ tó bá jẹ́ pé ìlú yìí ni wọ́n á ti rè safeguarding gbogbo àwọn ọmọ yẹn pátá náà máa tọpinpin náà máa wá gbogbo àwọn tó ti kọjá níwájú ṣe mọ̀ pé mi ò sọ̀rọ̀ àwọn tó kù but that particular àfà tó sọ wípé òun ṣe ilé kéwú tó bá ọmọdé ṣe tàdé wá rí pé ó lóun fi ẹran èèyàn ṣe àṣejẹ onígbín mẹ́ta ẹ wá wò ó ẹ wá ní ẹ kò fà àwọn ọmọ tó pass through àfà yẹn lẹ̀ ẹ ní tọpinpin àwọn ọmọ yẹn ẹ ní tọpinpin ìyá àwọn ọmọ yẹn káwọn ìyá àwọn ọmọ yẹn jáde wá máa sọ̀rọ̀ torí pé àǹkan tó ti gbèsáyé àwọn ọmọ yẹn lẹ́nìí ó lè jẹ́ ọjọ́ iwájú ló ṣẹ̀ṣẹ̀ máa yọ àmọ́ orun tó ti gé àmì kọ́nà tó ti gé àmọ́ tí wọ́n ti fi ọwọ́ defile àmọ́ tó ti kọwọ́ bọ̀ lábẹ́ nínú àwọn èèyàn burúkú yìí wọ́n dẹ̀ ń jẹ́ irú nǹkan báyẹn tó bá fine kò yẹ káwọn àwọn pípù yẹn kọ́ tiẹ̀ bá ọmọdé ṣe láyéláyé bọ̀ nígbà tẹ́ ẹ̀ bá rí tẹ́ ẹ̀ tọpinpin tẹ́ ẹ̀ mọ ọmọdé tó bà láyé jẹ́ báwo lẹ ṣe fẹ́ establish pé kó má bọ ọmọdé ṣe báwo lẹ ṣe fẹ́ establish kó má bọ ọmọdé ṣe àfà ilé kéwú tó dẹ̀ ń fi ẹran èèyàn ṣe àṣejẹ tó dẹ̀ lanu sọ ní gbòòrò ẹnu pé ilé kéwú lòun ilé kéwú àwọn òde ló ń lọ ilé kéwú ṣe báwọn ọmọdé ni ẹ wá mọ̀ páwọn ọmọ yẹn wà vulnerable ẹ mọ̀ páwọn ọmọ yẹn nǹkan kọ́ ti máa ṣẹlẹ̀ ó yẹ kẹ́ tọpinpin àwọn ọmọ yẹn ẹ ṣáà rí pé mò ń tẹnu mọ́ àwọn ọmọ ẹ mọ̀ pé ó yẹ kẹ́ gbé kọmitì jáde kẹ́ tọpinpin ibi tí wọ́n kó àwọn pípù yẹn sí kẹ́ wádìí àwọn ọmọ tó ti gbọ́ jẹ́ Olódùmarè o ẹ mọ̀ pé ó yẹ kẹ́ wádìí àwọn ọmọ tó ti go through irú àwọn àfà onílé kéwú yẹn ẹ mọ̀ pé ayé àwọn ọmọ tó go through wọn á ti bàjẹ́ wọn á ti kìkàbọ̀ ọmọ mi ló bò wọn á ti God ẹ mọ̀ mi ò ní kẹ́ má ṣe nǹkan kan kò sí tó kàn mí pẹ̀lú ìtò wà lẹ̀ yìí tó bá mi ni mò ń sọ yìí gbogbo ẹ̀yin Túndé Gàmbàrí olórí burúkú nìyín kò yẹ kẹ́ wà láyé ó yẹ kí wọ́n sokùn mọ́ yín lọ́rùn kan pa yín honestly torí ọ̀pọ̀lọpọ̀ inú bíbá mo ti rí ọpọlọ yín ó yẹ kí wọ́n sokùn mọ́rù ọtún ìwọ Gàmbàrí kan sokùn mọ́ ẹ lọ́rùn kan pa ẹ́ honestly ó yẹ kọ́kọ́ ẹ mọ́ gini torí nǹkan tí mò ń sọ yìí I'm talking about nǹkan tí àwọn aráàlú yìí máa ṣe tó bá ti rí wà tó wù tó dẹ̀ ti bọ́ ọmọdé ṣe rí wọ́n máa tọpinpin lọ sọ́dọ̀ ọmọdé yẹn ni mo ní investigation kan tí mò ń ṣe lọ́wọ́ báyìí last year ló ti ṣẹlẹ̀ eléyìí ò tẹ̀ tí wá ń ṣọmọdé bọ̀ nítorí pé ó disclose tí mo ti fetí gbọ́ tí gbogbo àwọn tí mi ti fetí gbọ́ a wà lórí ẹ̀ báyìí olórí burúkú yín mo ní ọmọdé àfà ilé kéwú ó confess ọlọ́pàá pé òun fi ẹran èèyàn ṣe àṣejẹ onígbín wọ́n níṣẹ́ wo ló ń ṣe ó ní iṣẹ́ aláàfáà ó ní òun kọ́ ọmọ nílé kéwú Adéwálé Òṣìwálé kíní kan orúkọ Òṣìwálé yìí náà ẹ wo nǹkan tó Ṣìwálé yìí sọ olórí burúkú yẹn ẹ lọ́pọlọ ọpọlọ tẹ ní ọpọlọ kẹ jà ní ẹ wà objective ẹ wà productive orú yín ó yẹ kí ìyà jẹ yín pa ni ó kàn jẹ́ pé tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà ní Nàìjíríà olódodo á máa pín nínú ẹ̀ ó yẹ kí ìyà kó jẹ yín pa ni honestly ó yẹ kí ìyà jẹ yín pa irú ẹ̀yin Adéwálé yìí ẹ̀yin Gàmbàrí Ọlọ́run Olódùmarè kọ́ lọ́ọ́ bá fi kú gbóná pa yín torí irú yín lẹ máa rape ọmọ kékèké irú yín lẹ máa defy pedophile nírú yín tí gẹ́gẹ́ bí abiyamọ tí ọkùnrin jẹ́wọ́ wípé òun ọmọ ilé kéwú àfà ilé kéwú tẹ́dẹ̀ mọ̀ pé ilé kéwú ọmọ kékèké ni wọ́n ń kọ́ tó dẹ̀ ló ń fi ẹran ara èèyàn ṣe àṣejẹ onígbín mẹ́ta tí ò bù mọ́ yín láṣọ kẹ́ ẹ ronú àwọn ọmọ yẹn olórí burúkú nìyí ẹ ronú àwọn ọmọ tó wà lábẹ́ àsìlé kéwú yẹn ẹ spread ọpọlọ yìí pé kí ló máa ti ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn ìgbà wo lọkùnrin ti ń ṣe báyìí kí ló máa ti mú lára àwọn ọmọ yẹn
báwo ló ṣe máa abuse àwọn ọmọ yẹn á ti sọ fún àwọn ọmọ yẹn pé wọn gbọ́dọ̀ emotional abuse, sexual abuse, á ti sọ fún àwọn ọmọ yẹn pé wọn gbọ́dọ̀ sọ nǹkan kan, á ti threaten àwọn ọmọ yẹn, á ti fún wọn lóríṣiríṣi nǹkan jẹ. Olórí burúkú yín ò ronú síbẹ̀, ẹ ronú síbẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tí ò ṣe pé ni ẹ máa pe human right, in tó yẹ kí individual pe human right sí leléyìí. Tẹ́mi bá wà ní Nàìjíríà màá start kìíní in tó yẹ kẹ́ pé for the fact pé máa yẹn sọ pé àfa ilé kéwú lòun tó dẹ̀ tí ó ti túmọ̀ sí pé àwọn ọmọ máa ti pass through ẹ̀. Ẹ̀dẹ̀ ti rí pé wà evil bó ṣe ń fi ẹran òkú ṣe àjò. Ẹ mọ nǹkan tó ti máa mú lára ọmọ yẹn kò kàn yín torí pé kò kọ́dùn sí yín directly. Gàmbàrí ìwọ máa kúkú oró ni wọ́n máa wò ó àdàbí tí àfààyàn ò bá ṣe nǹkan kan fáwọn ọmọ yẹn, ṣùgbọ́n tó bá ṣe nǹkan kan fáwọn ọmọ yẹn ò ní jèrè àwọn ọmọ tiẹ̀. Àwọn ọmọ ẹ máa kó sírú ọwọ́ àfà tó ń fi irun òbò ṣe pepper soup. Wọ́n wá mú irun òbò àwọn ọmọ ẹ wọ́n á fi ṣe pepper soup nígbà tí àwọn ọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní bàlágà. Àwọn yahoo boys ritualist ló máa gé orí àwọn ọmọ ẹ lọ. Ìwọ Túndé Gàmbàrí ritualist ló máa gé orí àwọn ọmọ ẹ tí ẹ bá sọ pé nǹkan tí mò ń sọ yìí ò make sense. Kò sí tó kàn mí. Mi sọ pé kíní kan nǹkan tí Tani Olohun ṣe dá, mi ní kò dá, mi ní nǹkan tí mùsùlùmí ṣe dá, mi ní kò dá. Ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ní lọ́wọ́, ẹjọ́ búra yín ni. Ẹjọ́ jẹ́ lọ fàálẹ̀ àárín yín. But èmi sọ fún yín pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tẹ́ bú ẹ̀yin méjèèjì yẹn. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé jẹ́ lọ́yà lóòótọ́ ní Ìlọrin, tẹ́ dẹ̀ mọ̀ pé fẹ́ràn Islam lóòótọ́ bẹ́ ṣe ń claim pé fẹ́ràn Islam, ẹ fẹ́ gbèjà Islam. Ìjà Islam gọ́gọ́ tó yẹ kẹ́ gbé gọ́gọ́ ló wà nílẹ̀ yìí. Ìjà Islam with evidence, ìjà Islam tó blackmail Islam, òun ló wà nílẹ̀ yìí. Kí Tani Olohun yẹn ọ̀rọ̀ ẹnu ni, torí wọ́n wà establish pé Tani Olohun ò kì í ṣe mùsùlùmí. But àwọn eléyìí tó pe rẹ̀ láàfáà ilé kéwú tó dẹ̀ ń lu ẹran èèyàn, tó pe rẹ̀ ní àfáà tó ń fi ẹran èèyàn tó lọ ń wú ẹran èèyàn, lọ ń gé ẹran èèyàn ní burial ground, wọ́n dẹ̀ ń yọ heart èèyàn láfta ọ̀sẹ̀ kan tó bá sin wọn. Mo fi pé any àfáà or any scholar tó bá sọ wípé òun like mùsùlùmí, òun fẹ́ gbèjà Islam, ìjà Islam gọ́gọ́ ló délẹ̀ yìí láti mú orúkọ burúkú yìí kúrò ní orí àwọn yín. Otherwise gbogbo àfáà lójú mi, tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí eléyìí, tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí àfáà ilé kéwú tó dẹ̀ ti confess ní gbàgede, mo mọ̀ wọ́n bá yín gbé wá ni pé òun ń fi ẹran èèyàn, òun fi ń ṣe ìgbín àṣejẹ onígbín mẹ́ta àti Tajudeen àti Rasak àti Abu Malik tó láwọn lọ ń wú òkú, àwọn ń lu ẹran ẹ̀ fún àṣírí bíbò àti ẹ̀. Tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kan kẹ́ gbégbèsè lórí àwọn ọmọ ilé kéwú àfáà yẹn, gbogbo àfáà láyé àṣejẹ lẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí ẹ̀, ó mì pé gbogbo àfáà tẹ́ pera yín láyé ọwọ́ yín kọwọ́, gbogbo yín lẹ̀ ń ṣe àṣejẹ onígbín. Tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan lórí àfáà ilé kéwú tó lọ gbé ọmọ tó ń tọ́jú ọmọ, àfáà ilé kéwú tó dẹ̀ confess pé òun fi ẹran èèyàn ṣe àṣejẹ onígbín. Tẹ́ ẹ̀ bá set up committee kẹ́ lọ wádìí ilé àwọn ọmọ tó ti ṣe kéwú lọ́dọ̀ ẹ̀, kẹ́ wádìí, kẹ́ bá àwọn parent wọn sọ̀rọ̀, gbogbo àfáà lójú mi. Kò sí bẹ́ ṣe lè mọ́tò ìkọ̀kan náà nìyí. Ire o, ẹ kúrọ̀lẹ́. Tani Olohun ò jórúkọ mọ́ mùsùlùmí lára. Tani Olohun everybody ló mọ̀ pé kò ń ṣe mùsùlùmí. So definitely tákọ àtìyàwó gan bá jà, tíjà bá dé, kò sí nǹkan tá a lè fi búra wa. Bí ẹ̀yin mùsùlùmí ṣe ń bú ìṣẹ̀ṣe, bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀ṣe ń bú mùsùlùmí. Ọwọ́ máa jù kan lọ ni. Ìyẹn ò sí kò ẹ̀yin kọ́kọ́ ò lè claim innocent nínú ẹ̀yin méjèèjì, nínú gbogbo àwọn ẹ̀sìn méjèèjì. Àwọn kìrìsìtẹ́nì nìkan ló dá dúró torí pé kò sí nǹkan tẹ́ lè ṣe fáwọn yẹn, kò ní kọ́ má débi tán máa dé, wọ́n máa dákẹ́, wọ́n máa wò yín ni. But mùsùlùmí àti ìṣẹ̀ṣe ẹjọ́ búra yín ni. Àmọ́ ìyẹn kọ́ ló kọ̀ mí, yín ò wà important tó èyí tí ẹ̀yin rí. Ẹ jẹ́ kí n bá yín fọ pẹ́rẹpẹ̀rẹ. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín. Mi ìráyè látàárọ̀ ni, ìbá ti wá da yín lóhùn. Kí ni àwọn àfáà tó ń gé ẹran
àwọn ni mò ń rífà sí pé fún àfa òfò àti ẹ̀yin àfa olórí burúkú kan tẹ́ pé etí ẹ̀yìn lẹ máa fi ń gbọ́rọ̀. Àwọn bàbá dáadáa, àwọn èèyàn rí, wọ́n wà nínú Islam, wọ́n jẹ́ mùsùlùmí. Bí ẹ̀yin ò tiẹ̀ mọ àwọn èèyàn rí, èmi mọ̀ pé àwọn èèyàn rí kan wà nínú Islam tèmi mọ̀. Àwọn olórí burúkú tó ń da Islam rú, olòṣì ni wọ́n wọ̀n lẹ́sìn, àwọn ló ń gbẹ́bọ, àwọn ló ń dúnbú èèyàn. Àwọn tó jẹ́ mùsùlùmí gidi, ní rí wọn kàn ṣe jàgídíjà kan táwọn èèyàn yẹn ń bá kiri. Now mo gbé nǹkan sí orí platform láàárọ̀ yìí, mo ní ọ̀rọ̀ ta lọ́lọ́run, mo ní ìtí ọ̀gẹ̀dẹ̀ ni kò wà important tó nǹkan tí mo gbé. Ọ̀pọ̀lọpọ̀ yín sì lọ síbẹ̀, ìkọ̀kan yín sì ń bú mi, ìkọ̀kan yín ò ní tìjú, ẹ sì ń sọ̀rọ̀. Irú yín yẹn ni olórí burúkú àáfàá tán fi ń ṣépè fún àwọn àáfàá. Àwọn bàbá dáadáa wà nínú Islam, àwọn mùsùlùmí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé fún yín. Ṣé rí ìrìn àjò mi láyé ó pé gbàgbèje. Èyí tó jẹ́ àbúrò, tó jẹ́ ẹ̀gbọ́n mi pátápátá, Kúbúrà ni bàbá mi sọ. Èyí tó tẹ̀lé ń jẹ́ Tájù. Bàbá mi sọ èmi ní Kudrat. Ó sọ àbúrò mi ní Jamiu. Nígbà tèmi tún marry, wọ́n tún wẹ kíní fún mi, wọ́n tún fún mi ní Rofiat. So lè pìtàn, bẹ́ẹ̀ ṣe lè pìtàn Christianity fún mi. Lè pìtàn Mùsùlùmí, Islam fún mi. Dẹ̀ lè pìtàn ìṣẹ̀ṣe fún mi. Bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín. Kẹ́ jẹ́ kó rí yín pé mo sọ fún yín pé àwọn èèyàn tó jẹ́ àlùbáríkà, àwọn tó jẹ́ pé tó bá rí ìwà wọn, Islam á wù ẹ́ ṣe. Wọ́n wà nínú Islam yàtọ̀ sáwọn oníwèrè tó ń kóra wọn káàkiri, àwọn oníjàgídíjàgan. Àwọn tó jẹ́ pé wàá fi ọlá wọn tọrọ pé wàá máa wo Ọlọ́run nínú ìwà wọn. Omi á dẹ̀ máa jáde lójú ẹ pé ṣọ́lọ́run ló dá àwọn èèyàn yìí. Wọ́n wà nínú ẹ̀sìn Islam. Bọ́ ẹ̀yin kan dá nínú ìrẹsì, ẹ̀yin ẹrú kan tẹ́ ẹ̀ mú ní gbúgba ẹrú. Ẹ̀yin ni olórí burúkú tẹ́ ẹ fẹ́ kóṣì, dẹ̀ lè kóṣì bá Islam. Mo ń sọ fún yín. Àwọn èèyàn gidi alálùbáríkà, àwọn èèyàn tó jẹ́ pé àpọ́nlé Ọlọ́run wà nínú wọn. O ò ní gbọ́rọ̀ àlùfàǹṣá, o ò ní gbọ́rọ̀ kọ̀rọ̀ lẹ́nu wọn, o ò ní gbọ́, tiẹ̀ ìwà wọn gan á wù ẹ́ láti jẹ́ kó ṣe ẹ̀sìn yẹn. Wọ́n wà nínú Islam tèmi mọ̀. Mo sọ fún yín láàárọ̀ yìí, mo dẹ̀ tún sọ pé ọ̀rọ̀ ta ni Ọlọ́run ò wà important tó nǹkan tí mo gbé wá fún yín yẹn. Èèyàn pé kán pè mí láti Brazil nírọ̀lẹ́ yìí, nígbà tájọ máa sọ ọ̀rọ̀ yẹn tán, ó ń mí kanlẹ̀ ni. Nǹkan ìbànújẹ́ ni. Ismail Abdullah. Kí ló gbé yín débí? Mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń kọ́ mọ́ńkíw. Orúkọ mi ni Wàsíù Tìjání. Báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá? Nurudini Abdulganiu ni wọ́n mú. Òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ tí máa ń lo ẹ̀yà ara èèyàn. Abiola Nasiru. Ẹ máa tó bí ọmọ ọdún mélòó? Bí 46 years. Wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi ara èèyàn ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe dọ́wọ́ yín? Mo gbà lọ́wọ́ Taofik ni. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó wà ń bí, òun náà wà ń bí. Ọmọ mi ni Taofik. Taofik kí ni? Rahimi Taofik. Kí ni ẹ̀sùn wo ni wọ́n fi kàn yín pé ẹ ṣe? Ẹ̀sùn pé mo fún Nasiru ní ẹran tí mo gbà lọ́wọ́ Jímọ̀. Okay. Ṣé wọ́n fi kàn yín ní abẹ́ ẹ ṣe? Mo gbà lọ́wọ́ Jímọ̀, ṣùgbọ́n tẹ́lẹ̀ ìmọ̀ ń lọ sí Belgrade mi pẹ̀lú dókítà tó ti kú àti àfọ Ibrahim. Ilé làjọ mọ́ lọ tẹ́lẹ̀ ń gbọ́ ayé mi ti fi ilẹ̀ ìlọ́mọ́. Tẹ́ ẹ bá lọ burial ground yẹn, àwọn nǹkan wo lẹ máa lọ ń wú jáde ńbẹ̀ lára òkú? Ẹran náà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọkàn rẹ̀. Pẹ̀lú ọkàn. Bẹ́ẹ̀ ni. Okay, so àwọn òkú tẹ́ máa ń lọ ń wú, tẹ́ máa lọ ń yọ ẹ̀yà ara wọn yìí, ṣé àwọn òkú ayé àti àwọn òkú tó ti pẹ́ ni àbí àwọn òkú tuntun tán ṣe ẹ̀sìn? Tí wọ́n bá ṣe ṣe bí ijọ́ mẹ́jọ. Ó mì pé wọ́n fi kan ta lọ́lọ́run kò ju wípé ó tàbùkù, ó mọ̀kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin mu. Títàbùkù tí a mì ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí, a rí i pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí,
ní February, sometimes in February. Ẹni tá a fẹ̀sùn kàn yìí ta lọ́lọ́run àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú gbójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. ọ̀nkú tó wà nínú fídíò yìí wàláì ta ni ọlọ́run ò lè tàbùkù bá Islam? Ta ni ọlọ́run ò kì í ṣe pọ́blẹ̀mù yín? Àwọn tó jẹ́ pọ́blẹ̀mù yín òun làwọn tó wà nínú fídíò yìí, àwọn Abdulganiu, àwọn Rasheed, àwọn Rasak, àwọn tó jórúkọ mọ́ Islam lára, tó jórúkọ mọ́ mùsùlùmí lára, tó dẹ̀ fi ń ṣiṣẹ́ ibi. Àwọn yẹn gangan ló yẹ kẹ́ tákò. Irú àwọn yìí gangan làwọn ọmọ irú àwa yóò gbọ́dọ̀ rí. Àwọn ọmọ mi ń ké wákàtí 5 ó pé pérépéré. Ẹ̀yin májì káwọn ọmọ mi jẹ́ àwọn tó ń lọ sórí Facebook, tó wà lórí Facebook, kọ́ wá máa gbọ́ pé àwọn tó pera wọn ní àáfàá tó ń kọ́ ọmọ nílé kéwú, wọ́n lọ ń gé ẹran ara èèyàn fi ṣe àjò, ẹran ara òkú. Ẹjọ́ ní ìyẹn àti nínú nǹkan títa náà lóun ṣe, èwo ló yẹ kẹ́ káràmásìkì kẹ́ wà wọ́n lọ sí mọ́ṣáláṣí kan lọ denounce, kẹ́ wà wọ́n lọ sí court kan lọ denounce, kan sọ pé àwọn ò kì í ṣe mùsùlùmí, kọ́ kórí burúkú wọn kúrò nínú ẹ̀sìn yẹn. Èwo ló yẹ kó ká yín lára jù? Gbogbo ayé ló mọ̀ pé ta ni ọlọ́run ò kì í ṣe mùsùlùmí. So ẹni tó bá ń bá yín jà tó jọ́ta yín, ẹ lè expect nǹkan tó dáa kó jáde látọ̀dọ̀ ẹ̀sìn yín. Tí n bá ń bá yín jà, even ọkọ àti ìyàwó gan tó bá ń bára wọn jà, ìyàwó ò ní rántí nǹkan tí ọkọ ṣe tó dáa mọ́. Kámbèlè tí ẹni tí òun ṣe mùsùlùmí, ẹni tẹ̀yìn àti ẹ ti níjà rí tó ti di pé ẹ ti mú tìmọ́lé rí, ẹ lè expect. Then ẹ̀yin àwọn èèyàn yín náà wọ́n ń ta sí ẹ̀sìn àwọn ẹlẹ́sìn, ẹ lè bú wọn ní dúdùn ní kíkan, kan bú yín ní dídùn. So irú àwọn ta ni ọlọ́run yẹn àtàwọn yẹn wọ́n kéré nínú ìbànújẹ́ àti ìbàjẹ́ tí irú àwọn tí wọ́n pàréèdì yín ṣe fún Islam. Ẹ̀ẹ̀mí àwọn tó ń ṣe Islam láyé ni. Gbogbo nǹkan tí ìjọ títa ni ọlọ́run sọ, gbogbo nǹkan tẹ ló ṣe, ṣó ní káwọn èèyàn má kírun mọ́ láyé? Ṣó ní kọ́mọ tèmi gan má lọ sí yíìdì níjọ́ ọdún? Ṣó ní kọ́mọ mi má gbàwẹ̀? Ṣó ní kọ́mọ mi má ṣe tajud? Ṣó ní kọ́mọ mi má kí wákàtí 5 ẹ̀ pé? Ṣó ní káwọn èèyàn má kírun mọ́ ní gbogbo àgbáyé? Ayé rírí ni ìtẹ̀ ń ṣe yìí. Nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ń kò bọ̀dá, òun ni àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ orúkọ mọ́ Islam lára, tí wọ́n jẹ́ Abdulganiu, tí wọ́n jẹ́ Abdulrazak, tí wọ́n jẹ́ Fatai, tí wọ́n dẹ̀ ń fi orúkọ yẹn, tí wọ́n tún láwọn ń kọ́mọ nílé kéwú, nígbà tí àáfàá tó ń kọ́mọ nílé kéwú ń fi ẹran èèyàn ṣe ìgbín, ẹran èèyàn ṣe àṣejẹ onígbín 3. Ẹ̀rí yẹn ni bóyá ẹ lè má rí mo ṣe mo wá fún yín. Nínú yẹn àti tẹni tí Tani Olohun ṣe, èwo ló serious jù? Èwo ló serious jù? Níwájú ọlọ́run ọba ayé àti ọ̀run tí máa jíyìn ìjà ayé mi fún ní ọjọ́ kẹyìn, mi ò support anything o. Mi ní pé Tani Olohun kó defame o, mi dẹ̀ ní pé bọ̀ mo ń sọ fún yín wípé ìtẹ́ni Tani Olohun ṣe bóyá ẹ̀rí eléyìí ni mo ṣe mo wá fún yín pé èwo ló serious jù? Tani Olohun gbogbo ayé ló mọ̀ pé kò ń ṣe mùsùlùmí, gbogbo ayé ló mọ̀ pé kò ń ṣe mùsùlùmí, kò kírun. Àwọn aláàfáà tó ń kọ́mọ nílé kéwú, Rasaki, Tani Olohun jẹ́ Abdulaziz, ó ti change orúkọ ẹ̀ pé òun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. But àwọn tó sì ń jẹ́ orúkọ mọ́ mùsùlùmí lára, àwọn tí wọ́n tún ń kọ́mọ nílé kéwú, tí wọ́n dẹ̀ ń fi ẹran èèyàn ṣe àṣejẹ, nígbà tẹ́ bá ní Tani Olohun sọ̀rọ̀ ẹ fẹ́ lọ tì mọ́lé, àwọn eléyìí kí ló yẹ kẹ́ ṣe fún wọn? Àwọn eléyìí gangan ni problem Islam, kò ṣe Tani Olohun. Gbogbo nǹkan tí Tani Olohun sọ yẹn gbogbo èèyàn ló mọ̀ pé kò ṣe mùsùlùmí, kò túrun kan lára ẹ̀sìn yẹn. Ìjọsà gbogbo nǹkan tẹ́yìn ẹ̀yin náà ń sọ sí ẹ̀sìn wọn kò túrun kankan lára ẹ̀sìn wọn, tó gbogbo èèyàn ló mọ̀ pé kì í ṣe oníṣẹ̀ṣe. So gbogbo nǹkan tí mùsùlùmí bá sọ tó oníṣẹ̀ṣe kò túrun kankan lára oníṣẹ̀ṣe, kò ní kọ́ má débi tán dé, gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n ń ṣe oníṣẹ̀ṣe. Gbogbo nǹkan táwọn èèyàn bá sọ sí Islam kò túnú kan lára oní Islam, kò yẹ kó túnú kan lára yín. Yín tó yẹ kó túnú lára yín ni àwọn tó ń wọ emblem Islam, tí gbogbo ayé mọ̀ pé Islam Muslim ni wọ́n, mùsùlùmí ni wọ́n, tí wọ́n dẹ̀ ń hùwà ìbàjẹ́. Irú àwọn eléyìí kí lẹ fẹ́ ṣe sígbà tẹ́ bá ní kí Tani Olohun fún kò níṣò? Mi ì sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀, mi mọ̀ nǹkan tó ń bọ̀, mo ń sọ fún yín, mo ń mú wá sí etí yín pé àwọn eléyìí yẹ kẹ́ kó mú yín lára gan kókókó. Àwọn eléyìí yẹ kẹ́ gbọ́ kẹ́ máa sunkún báyìí ni. Kí gbogbo yín lọ gbé mítìn pé kí lẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ Tani Olohun yẹn. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ eléyìí, ẹni tó ń kọ́mọ nílé kéwú,
tán fi ọmọ sí nkí ẹ̀ ó dẹ̀ bá wọn pàdé àpòpọ̀ lọ mú ẹran òkú fi ṣe àṣejẹ wo safety tó wà níbẹ̀ pé ọmọ yín pé kẹ tọpinpin pé àwọn ọmọ wo ló wà lábẹ́ nílé kí àwọn ọmọ wo ló ti kọ́ kí ló ti yọ lára àwọn ọmọ yẹn ṣó ti gérun wọn rí kí làwọn nǹkan tó fi ṣe ìjẹ́ kò ti ba ayé àwọn ọmọ yẹn jẹ́ tẹ́pẹ́ ọjọ́ ọ̀la lẹ máa rò ro gbogbo yẹn abẹ́ẹ̀ rí ni mo ṣe mú wá sọ́dọ̀ fún yín tẹ bá dẹ̀ rí gbogbo àwọn hòtẹ́ẹ̀lì tó wà ní gbogbo àgbáyé ìgbà tẹ bá ń gbàwẹ̀ tí mùsùlùmí bá ń gbàwẹ̀ ló máa ń dàbí pé gbogbo àwọn iṣẹ́ ibi máa ń cut down ṣé mùsùlùmí ló ń hùwà burúkú jù ni ṣé kò dẹ̀ wá ṣé àwọn tó ẹ wá wo ó lè wá jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó hùwà burúkú yìí àwọn tó jẹ́ mùsùlùmí gidi kọ́ o àwọn tó jórúkọ mọ́ mùsùlùmí lára tọkọ̀ fi mùsùlùmí gbojú bí ni o tọkọ̀ jórúkọ mọ́ mùsùlùmí lára àwọn lẹ máa rí tó máa jáwó àwọn lẹ máa rí tó máa ṣe ìwà pápá ńlele nígbà táwẹ̀ bá dé gbogbo wọn lọ máa gbàwẹ̀ àwọn èèyàn wá rò bóyá gbogbo àwọn mùsùlùmí ayé ló ń hùwà ìbàjẹ́ ní àwẹ̀ ní gbogbo ọjà ṣe cool torí ní táìmù àwẹ̀ yẹn gbogbo olóòtẹ́ẹ̀lì ò ní ta olóúnjẹ ò ní ta òun ni àwọn tó ń jáwó gan ò ní jáwó a máa jẹ́ pé àwọn mùsùlùmí ló ń hùwà burúkú jù irú àwọn èèyàn báyìí tí wọ́n jórúkọ mọ́ mùsùlùmí lára tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi ni àwọn tó yẹ kẹ́ sanitize nǹkan ó yẹ kẹ́ irú àwọn eléyìí sì kẹ́ bá ọlọ́pàá ṣiṣẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ irú wọn bá sì kù sí ṣe ni pé wọ́n dárúkọ gbogbo wọn ò dárúkọ John kan wọn ò dárúkọ Johannu wọn ò dárúkọ Ezekiah Abdulganiu Abdulaziz Malik òun náà ń dárúkọ eléyìí tóbi ju nǹkan tí ẹni máa tẹnu náà ọ̀rọ̀ ẹnu ló sọ ilé evidence pé ìwà bàjẹ́ wà nínú Islam ni ó dẹ̀ wà ní gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ ó ṣe jẹ́ kò dẹ̀ wá ń ṣe inú Islam àwọn olórí burúkú tó ń gbórúkọ yẹn ó ń ká mi lára nítorí àwọn ọmọ mi ń ṣe ẹ̀sìn yẹn ilé tí mo bímọ fún ẹ̀sìn yẹn ló ń ṣe mi rí àmúlùmálà lọ́wọ́ wọn ẹ understand mo mọ̀ pé ẹrú kan ló ń mú ní gbogbo ẹrú àwọn tó ń ta sáwọn oníṣẹ̀ṣe òun ló jẹ́ káwọn oníṣẹ̀ṣe náà máa ṣe nǹkan tó ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mójútó nìyẹn lọ́ọ̀yà nǹkan tí Tani Olohun ṣe ìṣínkiri ní lẹ́gbẹ̀ẹ́ nǹkan táwọn eléyìí ń ṣe imagine àwọn àáfàá tó ń kọ́mọ nílé kéwú ó pẹ̀lú àwọn tó ń mú ẹran ara òkú fi sí àṣejẹ mélòó irun àwọn ọmọ ilé kéwú tó ti máa gé mélòó ara ìkànnà ọmọlé kéwú tán ti máa gé mélòó aṣọ tí ọmọlé kéwú wọ̀ tán ti máa gé gbogbo orú nǹkan báyẹn ló yẹ kẹ́ ẹ wò gbogbo àáfà tó bá ń kọ́mọ nílé kéwú kẹ́ lọ máa fi ojú sínú ayé wọn gbogbo àáfà tó bá pera wọn láàfà kẹ́ wò pé ṣé wọ́n ń ṣiṣẹ́ míì ṣé iṣẹ́ àáfà yẹn nìkan náà ní kí ni wọ́n fi ń ṣàfà kẹ́ lọ máa tọpinpin iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ju ọ̀rọ̀ Tani Olohun ẹ kò rọra pátì ẹ dẹ̀ sọ fáwọn èèyàn yín kọ́ má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n bú ti yín àmọ́ mo ò fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Tani Olohun kọ̀ wáyé ni eléyìí wà ó ṣe pàtàkì torí àwọn ọmọ wà lórí Facebook adẹ̀ ń rírun nǹkan báyìí àwọn ọmọ mi ò sí lórí Facebook àwọn ọmọ mi máa wà lórí Facebook kó má jẹ́ pé tí generation yín bá ti lọ Islam máa struggle o àwọn èèyàn wọ́n lè máa struggle náà bóyá nílẹ̀ Yorùbá nílẹ̀ Áfíríkà torí ní àwọn ìlú Arabu yẹn tẹ́ bá rí ibi tí wọ́n ti ń ṣe Islam orí yẹn máa wú láti jẹ́ Muslim ni àmọ́ nǹkan tẹ́yìn wá gbé lọ́wọ́ yìí ọ̀nkù bí ìgbélọ́wọ́ ọ̀tẹ̀ ni o bí ìgbélọ́wọ́ ẹni tí ò fẹ́ kí Islam dàgbà sókè ni o tẹ́ bá fẹ́ kí Islam kó dàgbà nílẹ̀ Yorùbá ẹ tètè pátá lọ́lọ́run ti kẹ́ mójútó orú àwọn àáfàá eléyìí torí àìmọye àwọn ọmọ ọlọ́mọ tó ti wà lábẹ́ wọn tó máa ti bà láyé jẹ́ tó máa ti yọ nǹkan lára ẹ̀ táwọn òbí wọn ò ní mọ̀ ẹ tètè mójútó wọn o ẹ tètè mójútó wọn o Ọlọ́run á jẹ́ kí ṣẹ̀ṣe máa dàgbà Ọlọ́run á jẹ́ kí Islam máa dàgbà Ọlọ́run á jẹ́ kí Christianity kó máa dàgbà gbogbo ẹni tó bá ti mọ ọ̀nà tó fi ń pe Ọlọ́run tó dẹ̀ ń jẹ́ fún èèyàn kan ò lè sọ pé bákan ni gbogbo ọ̀nà kọ́nà téèyàn bá mọ̀ tó fi ń pọ̀ náà tó fi ń jẹ́ Ọlọ́run kó fàlùbáríkà sí ọ̀run nìkan ló mẹni tó máa là ọ̀run mi là àmọ́ ẹ tètè gbájúmọ́ àwọn eléyìí o Tani Olohun ìtì ọ̀gẹ̀dẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ àwọn irú àwọn àfáà báyìí ó dẹ̀ pọ̀ láàárín àwọn mùsùlùmí kò wá ń ṣe mùsùlùmí gidi àárín àwọn tó pera wọn ní mùsùlùmí ó yàtọ̀ sí àárín àwọn mùsùlùmí ẹ káàárọ̀. My advice for you bàbá wa Mallam Ahmed bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ́ jẹ́ president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tẹ́ dẹ̀ tún aspire látún ti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho ń tako rule of law àwọn ọlọ́pàá tí wọ́n wá yìí wọn kì í ṣe Kwara State Police
àti ní state police Nigeria police ni wọ́n Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria police ni wọ́n ó tún rí ìwé court lọ́wọ́ wọn Chief Sunday Igboho dẹ̀ lo agbára bàbá wa Bọ́lá Ahmed Tinubu sà Chief Sunday Igboho dẹ̀ lórí láyà torí pé ẹ fún lágbára tó ń sọ pé bàbá ló fún lágbára lè táwa mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ lè fún Chief Sunday Igboho ní agbára tó lò yìí o because bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ẹ ń ṣiṣẹ́ in accordance with constitution ni Nigerian constitution ló fọlọ́pàá lágbára judiciary wà bàbá wa Bọ́lá Ahmed Tinubu Chief Sunday Igboho lórúkọ ọ̀rọ̀ ẹkùn tó sọ pé ẹ̀yin lẹ fún lágbára yìí ó tako Nigeria police ó intimidate Nigeria police ó disgrace Nigeria police ó tako òfin Nigeria ó tún wá tako òfin kóòtù Nigeria ẹ dákun ẹ bá kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho ó wá ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ mẹ́ta jẹ́ sí Chief Sunday Igboho ó wá ń láálí CP commissioner of police mo ti sọ fún commissioner of police yẹn pé wọ́n bá ló kọjá abba very unfortunate sir ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho bàbá wa Gómìnà Ṣèyí Mákindé this is happening under your tutelage sir bàbá wa Ṣèyí Mákindé you are the chief security of the state ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho wàhálà tí Chief Sunday Igboho ń fi irú ẹkùn rẹ̀ dálẹ̀ yìí ti pọ̀ ju Chief Sunday Igboho yìí ó wà sentimental ó wà biased ẹ dákun bàbá wa ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho púpọ̀ ẹ̀rọ ọmọ Yorùbá ẹ lọ gbọ́ yé pé ní ti Chief Sunday Igboho ń ṣe yìí. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú gbójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín kò kí ń yé mi mọ̀ bóyá Ọlọ́run tó ṣẹ̀dá yín bóyá òun ló ṣẹ̀dá mi torí mi mọ̀ bóyá bí ọpọlọ gbogbo wa ṣe ń ṣiṣẹ́ àwọn kó jẹ́ wípé bóyá nǹkan tí ọpọlọ tèmi expose sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ wọn ò expose sí bóyá nǹkan tọpọlọ mi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ èèyàn mọ̀ otherwise ẹgbọ́n nǹkan tí máa yín sọ ń bí tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ kẹ́ ẹ gbé gègé dání àti pépà kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho ẹ bọ́ta ẹ̀ ń sọ wípé Sunday Igboho tójú CP mọ́lẹ̀ Sunday Igboho agbára tó ní ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nísìn ó wá jẹ́ kí n mọ̀ wípé àtọmọdé àtàgbà ní Nàìjíríà kò sẹ́ni tó ń think about safety kò sí safety kò sí security kò sí risk assessment nínú dictionary yín otherwise pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹ wà selfish kẹ wà self-centered kẹ máa wò pé nǹkan tẹ̀yin ṣàfẹ́ ni pé ẹ fẹ́ gbé Tani Olohun lọ sí Ìlọrin kó lọ jìyà ẹ ṣàfẹ́ arrest ẹ kí ẹni tí ò bá kú ẹ kí ẹ nǹkan tí ò bá ṣẹlẹ̀ kẹ ṣàtìrí Tani Olohun gbé ló ń dùn yín Tani Olohun ń dùn yín ju pé a sọ wípé ẹ rán àwọn police tí wọn ò ní plate number ẹ consider safety ẹ rán àwọn police tí ò ní safety plate number lọ sí Ìlọrin lọ sí ọ̀dọ̀ Tani Olohun ìyẹn mo tiẹ̀ fẹ́ dá Mr. Awóṣọ̀nà lóhùn láàárọ̀ la lórí ìyẹn torí wọ́n kọ act kan síta tí mo fẹ́ fi dá wọn lóhùn lórí nǹkan tí wọ́n kọ bẹ́ẹ̀ jẹ́ kí n dẹ́yìn lóhùn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí tẹ́ bá mọ̀ọ́rẹ́ tí olóyè Sunday Igboho ṣe fún yín ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ bá jẹ́ wípé apààyàn ni yín because nǹkan tó rọra ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ mọ̀ pé Sunday Igboho wá salvage situation ni ẹ mọ̀ àwọn tí wọ́n lọ tán ní ìbọn lọ́wọ́ tí wọ́n ń ja ìjàkadì àwọn aráàlú dẹ̀ ti barricade ọ̀nà pé wọn ò ní lọ now tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lynch wọn tí wọ́n ń sọ nǹkan fún wọn tí wọ́n bá mú ìbọn yẹn ìtọ́ bá wọn fẹ́ escape láì jẹ́ pé olóyè Sunday Igboho ti dé wọ́n dẹ̀ ti dí gbogbo ọ̀nà pé wọn ò gbọ́dọ̀ lọ táwọn bá bẹ̀rẹ̀ sí ní ju nǹkan táwọn náà fẹ́ defend ara wọn tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn àbí tí àwọn yẹn kan tiẹ̀ wá tó wá di pé agbára wọn wọ́n neutralize wọn wọ́n gbàbọ́ lọ́wọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ wọ́n á yìn wọ́n wá pa wọ́n dànù àbí wọ́n pa wọ́n síbẹ̀ wọ́n jó mọ́tò wọn kí lẹ máa sọ àbí ẹ mọ̀ nǹkan tí Sunday Igboho ṣe fún yín ni tẹ́ bá mọ̀ nǹkan tí Sunday nǹkan tó wà lọ́kàn yín ni pé ẹ̀ ń tẹ́ fẹ́ fìyà jẹ kí tá ẹlòmíì bá kú àwọn èèyàn wọnú community pẹ̀lú ìbọn wọ́n wọ ọbẹ̀ yẹn wọ́n dẹ̀ lọ presentation wọn bíi tout àwọn aráàlú dẹ̀ ti dúró láti gbèjà ara wọn àwọn tó dẹ̀ wọnú ìlú yẹn wọ́n níbọn àwọn aráàlú ní go wọ́n nígi wọ́n ní gbogbo ẹ̀ mélòó lẹ fẹ́ pa ẹ̀mí òkú tí ò bá sùn pẹ̀lú nǹkan kékeré yẹn ká ní pé Sunday Igboho kò come to kò wá sí kò wọnú situation yẹn kò wá safeguard situation yẹn ẹ mọ iye òkú tí ò bá sùn tó bá jẹ́ wípé àwọn òkú ti sùn lọ níbi táwọn ọmọdé wà tí àwọn àgbàlagbà wà tí wọn ò lè sáré àwọn tó ní reduced mobility wà
àwọn tó ń ṣàìsàn wà lára wọn nígbà tí wàhálà yẹn bá ṣẹlẹ̀. Ẹ ò rò pé ẹ̀yin gangan lẹ tójú CP yẹn mọ́lẹ̀, ẹ̀yin gangan lẹ disgrace CP, ẹ̀yin gangan lẹ disregard national disgrace lẹ fún Nàìjíríà tẹ́ bá mọ̀, ẹ̀yin tẹ́ ṣerú ẹ tẹ́ tún ní ẹnu ẹ tún fi ń sọ̀rọ̀. Ẹ̀yin gangan lẹ disgrace CP. Sunday Igboho ó yẹ kí wọ́n kọ lẹ́tà láti station látọ̀dọ̀ CP yẹn from the office of the CP. Níbi tó bá jẹ́ pé ìlú tó ní ọgbọ́n ebi ọgbẹ́já Sunday Igboho, I don't know him honestly, mi ò pẹ́jẹ́, mi ò mọ̀ wọ́n o. But tó bá jẹ́ pé ìlú tó ní nǹkan ó yẹ kẹ́ fún wípé ó wá bá wọn sá, because nǹkan ò bá ṣẹlẹ̀ wọ́n ti barricade àwọn tó ń wá wọn náà ti gbogbo ọ̀nà kó má jáde. Wọ́n á dẹ̀ fẹ́ save life ara wọn láti lọ, wọ́n dẹ̀ níbọn dání. Àwọn tó ti ọ̀nà fún wọn ò kọkú, tó bá gbé petrol dáadé tí wọ́n da petrol sí mọ́tò wọn tó bẹ̀rẹ̀ sí ní jó, káwọn náà yìnbọn sókè pàpàpà tó ní kálukú gbé nǹkan. Ẹ mọ iye ẹ̀mí tí ò bá sùn ká ní pé Sunday Igboho wá kò come into the picture. Ṣé n tó yẹ kẹ́ ẹ máa sọ ni àbí kójú máa ti ọ̀pọ̀lọpọ̀ nu yín pé àwọn tẹ́ ẹ rán lọ kò sí tó kọ èmi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ o. Presentation àwọn ọlọ́pàá tẹ́ ẹ rán lọ àti conduct wọn àti nǹkan tẹ́ ẹ ṣe òun ló kan èmi o. Òun ló kan èmi o. Torí pé tó bá yẹ pé ẹ lọ ní ọ̀nà tó tọ́ kíní yẹn ò ní rí bẹ́ẹ̀ yẹn. And bí pẹ̀lú nǹkan tẹ́ ẹ ń ṣe yìí gan, àfi ìjọba tí ò bá protect citizen ẹ̀ ló máa allow yín kẹ́ padà gbé ta ní Ọlọ́run lọ sí Ìlọrin. Torí nǹkan tẹ́ ẹ ń ṣe ẹ ti fi wọ̀n pé ẹ fẹ́ lọ pa ni. Ẹ ti fi wọ̀n pé Ìlọrin yẹn ni power yín wà, ẹ fẹ́ pa síbẹ̀ ni. Otherwise pẹ̀lú bó ṣe sí gbàgede ẹ lè rí dé lọ sí Ìlọrin mọ́. Tẹ́ bá fẹ́ bá ṣe ẹjọ́ ẹ lọ bá ṣe ẹjọ́ ní Ojútáyé ní Ìbàdàn níbi táwọn family ẹ máa lè wá, tí àwọn community máa lè wá. Ẹ lè gbé lọ sí Ìlọrin torí pé intention yín motive yín ẹ ti fi wọ̀n síta. The fact wípé ẹ ti ẹ ronú, ẹ ti ẹ wò kẹ́ meditate kẹ́ reflect over nǹkan tí ò bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé Sunday Igboho wá sí picture yẹn ẹ̀rọ ó dùn yín pé Sunday Igboho ó wá prevent àwọn èèyàn from kíkú torí àwọn community yẹn ti sọ pé wọn ò ní gbé bọ̀bọ̀ yẹn lọ, wọ́n dẹ̀ ti dí gbogbo ọ̀nà. Ẹ̀mí àwọn tó lọ ọlọ́pàá ò save, ẹ̀mí àwọn inú community ò save torí àwọn ọlọ́pàá ìbọn lọ́wọ́. Tó bá dẹ̀ di pé wọ́n lynch wọ́n fẹ́ pa wọ́n á fẹ́ lo nǹkan tó ní lọ́wọ́ láti escape. Wọ́n lè yìnbọn kí stray bullet lọ bẹ́ lómi kó kú. Tí stray bullet bá dẹ̀ bẹ́ lómi kó kú, wọn ò ní jẹ́ kí wọ́n jáde, wọ́n á jáná sí mọ́tò wọn wá sún. Kí lẹ fẹ́ dálẹ̀ nínú community? Ro gbogbo yẹn because you don't think of safety security kò sínú dictionary yín. Nítorí mo ṣe wò pé ṣé Ọlọ́run tó dá yín yàtọ̀ sí Ọlọ́run tó dá mi ni, bí Ọlọ́run tó dọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ yín ó yàtọ̀ sí Ọlọ́run tó dọ́pọlọ mi. Because nǹkan tí mo ń sọ mo fi pé àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nu yín ó yẹ kẹ́ ti mọ̀ pé oore ni Sunday Igboho ṣe fún yín. Ó yẹ kẹ́ ti mọ̀ pé Ọlọ́run fi Sunday Igboho ó fi Sunday Igboho avert a lot danger hazard. Ọlọ́run place Sunday Igboho síbẹ̀ fún yín kó jẹ́ pé kẹ́ má kí òkú má pọ̀, kẹ́ má sí òkú ọmọdé sí òkú àgbà lánàá yẹn nǹkan kékeré tẹ rárá rí tí àwọn community ti jáde láti defend ara wọn. Àwọn ọlọ́pàá dẹ̀ gbé bọ̀ dání, àwọn ọlọ́pàá yẹn dẹ̀kẹ̀rẹ́ conduct wọn ò jọ ẹni tó wà trained. Okay, wọ́n bá tiẹ̀ wà trained gan nígbà tó bá fẹ́ lead wọn tó bá fẹ́ ṣe wọ́n léṣe. In fact mo fẹ́ lè sọ wípé Ọlọ́run ló yọ yín lánàá o. In tó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Sunday ni, lọ́wọ́ Sunday Igboho. Ẹni tó bá ní àròjinlẹ̀, ẹni tí ò bá wà selfish, ẹni tó bá lẹ́nu, ẹni tí ò bá ń ṣe apààyàn, tí kì í ṣe pé mind ẹ̀ ni pé béèyàn bá lè kú kó kú kó ṣáà ti gbé ta ni Ọlọ́run. Because nǹkan tẹ́ ń sọ sí ẹ wà so desperate pé either dead or alive ta ni Ọlọ́run must get to Ìlọrin irrespective of ẹni tó bá kú tẹ̀lé. Otherwise ó yẹ kẹ́ máa dúpẹ́ pé kò ju bẹ́ẹ̀ yẹn lọ ni tẹ́ bá láròjinlẹ̀. Pẹ̀lú nǹkan tẹ́ ṣe yìí, ẹ̀yin gangan lẹ disgrace CP, ẹ̀yin gangan lẹ tójú CP mọ́lẹ̀, ẹ̀yin gangan lẹ fún Nàìjíríà ní national disgrace pẹ̀lú nǹkan tẹ́ tún wá ń sọ jáde lẹ́nu yìí. Anyways, ìjọba tẹ̀tú wá ń pe Ṣèyí Mákindé tẹ disgrace máa yẹn òun ṣé bàbá Tinubu tẹ̀ ń pè gan ṣó máa fọwọ́ sí in that kind of situation bí báwọn ọlọ́pàá yín ṣe appear síbẹ̀ ṣó máa sọ pé kí ọmọ yẹn tẹ̀lé yín? Kò sí gọ́ọ̀mẹ̀ntì nǹkan tẹ́ ṣe ó wrong ẹ fọwọ́ bojú yín báyìí ẹ̀yin tẹ́ mọ̀wé pẹ̀lú presentation àwọn ọlọ́pàá yín bẹ̀ yẹn àti bó ṣe lọ ó yẹ kẹ́ fọwọ́ bojú ọ̀rọ̀ ògbẹ́nu yín
ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Sunday ni wípé otherwise òkú ò bá sùn ẹ̀jẹ̀ ò bá ṣàn bẹ́ ṣe ń sọ yìí kí èèyàn ò bá àkókò kú àwọn ọlọ́pàá gọtẹ ẹran lọ kí nípa safety wọn tẹ́ bá kí nípa safety wọn ó yẹ kẹ́ṣì wà in shock kẹ́ṣì wà anxious pé tí Sunday ò bá débẹ̀ tó bá yẹ kí wọ́n ti lead àwọn ọlọ́pàá yìí kọ́ táwọn ọlọ́pàá yìí ti lo ìbọn àwọn ti gbàbọn lọ́wọ́ wọn ti fi pa wọ́n kọ́ wọ́n ti sun mọ́tò wọn kọ́ kí là bá máa sọ ẹ̀rọ gbogbo yẹn ẹ jẹ́ ká láròjinlẹ̀ náà ẹ jẹ́ ká tiẹ̀ think ẹ jẹ́ ká máa wà proactive ní gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa ronú ahead of time ẹ jẹ́ ká dẹ̀ láròjinlẹ̀ ẹ jẹ́ kí safety máa wà nínú ẹ̀jẹ̀ wa nínú mi lè survive láàrin yín honestly ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe ti gbéraga because the way tẹ́ ṣe ń ronú